ọ̀yẹ́ là kanlẹ̀ bí òṣùmàrè àti dúpẹ́ ọjọ́ tá a bí Rótìmí Àkàrà lóko. ọjọ́ ti pẹ́ tá a ti fojú sọ́nà fọ́jọ́ òní àyájọ́ ọjọ́ bí Rótìmí ló tún bá a láyé ẹ jẹ́ ká fi ìlú kábíyèsí Èdùmàrè. ó ti yá torí ọlọ́jọ́ bí òní aláṣẹ Rock League International ńláṣẹ fi lé 14 fọ̀nà roka tá a fagbada níran torí Rótìmí ò débẹ̀. ńlẹ̀ ọlọ́jọ́ bí òní Rótìmí ọmọ fádà ìlú ìwọ là ń kí ọpẹ́ làbọ̀ ṣe fọ́bọ̀ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí tó tún jẹ́ kó wà láàyè. èrò ìyàwó ẹ̀jẹ̀ kájọ bọ́ lọ́jọ́ bí òní yọ̀ká máa dúpẹ́. Rótìmí Àkàrà ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀. ọlọ́jọ́ bí ò ọmọ wọn nígbẹ̀yìn máa dá kọjọkọjọ gbogbo tó kójọ òní jò dànù. ó pọ̀ fine looking sexy rèé àbẹ́ ọ̀rọ̀ lọ́jọ́ bí òní bó ṣe mọ́ lóló bó sì tún cute. ó ti yá Rótìmí Àkàrà tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì ọmọ fádà ìró òní mòṣì. happy birthday to you Rótìmí ọmọ fádà ìró. every 38th October is your day. ọjọ́ tàbí ẹ ló pé ṣe ni kó máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. ǹlẹ́ ọlọ́jọ́ bí o aláṣẹ olùdásílẹ̀ Rock League Travel and Tours tó kárí ayé. ìrọ̀rùn ní Travel and Tours bá dé lọ́dọ̀ tí wọn kò sí fòyà. ó ti yọ ọlọ́jọ́ bí òní jẹ́fọ́ délé bàbá tó bí ẹ lọ́mọ. ìwọ nìgbẹ̀yìn ọmọ ojórú ọmọ ṣìkìtì ọmọ arówórà nìran bàbá tó bí ẹ lọ́mọ. ẹ̀yin lọ́mọ rẹ̀ sí ọjà ọmọ gbangba ní kẹ́tù. ẹ̀yin lọ́mọ ẹlẹ́wù wọ̀nyí ó wọ dúdú ó wọ pupa ó wọ wẹ̀rẹ̀ bàbá òjò. ìran bàbá tó bí ẹ lọ́mọ olóbì kan wọ́wọ́ tiri wọ́. ń bá wọn lọ́mọ olóbì kan wọ́wọ́ tiri wọ̀. obì tó tọ́ ló ń wọ̀ sápó. èyí tí ò fẹ́ tọ́ ló ń wọ̀ sínú igbó tẹranko burúkú rohun jẹ. ẹ̀yin lọ́mọ lápọ̀ títí ọlọ́ọ̀dẹ́kun ọ̀nà kó wọjà. ẹ̀yin lọ́mọ èsè kò fẹ́ kú tọrọ nílé bàbá tó bí ẹ lọ́mọ. ìgbẹ̀yìn ní mọ̀tú ẹ̀yin lọ́mọ ẹkùn tó ń fi torítorí ọmọ ẹkùn tí ń fi tìrùtìrù. ọlọ́jọ́ bí òní o Rótìmí Àkàrà tó bá ń gbọ́ kíkì yìí gbogbo olólùfẹ́ rẹ tó fẹ́ dénú ni à ń pè pé happy birthday to you.